bàṣà ìwọ lórí burúkú ìwọ lè ọ̀lẹ ṣerú wọ ló wọ DM èèyàn fi voice sílẹ̀ ìwọ tó ní lárí ẹni tó wọ DM tó lọ fi voice sílẹ̀ o lè rí lójú ayé kò sọ̀rọ̀ ẹni tó tó ìkànnì ẹni tó tó cleaner lé ẹ olórí burúkú ìyá ẹ ńgbà tó ń ju sọ́ọ̀bù o mọ̀ kó máa fi sọ́ọ̀bù gbà sọ́ọ̀bù ìwọ nìkan ló wà láyé ni àwọn other people ṣe sọ pé Lizzy ń sọ́ọ̀bù àwọn orí burúkú tó ṣe yìí orí burúkú tó ṣe yìí orí pé mo wú ẹ torí pé mi ò dẹ lóhùn kò mí pé pàṣẹ ò wà lẹ torí mo mọ̀ pé oníbàárà ní ebi ń pa ẹ́ mo mọ̀ pé lẹ́sìn ní ẹ olè ní ọlẹ̀ ní ẹ ọjọ́ olólò ń ta kíní àwọn ọmọ òkókó òun ta ìwọ tó láṣeyọrí olóńdún màwúrú mẹ́ni tó ń ṣe bísínẹ́sì tí ò fọjọ́ kan tí ò wá tọrọ bára bẹ́ẹ̀ ṣe ń tọrọ bára ìwà dẹ́tẹ̀ jàtijàti ìwà bẹ̀rù ìwọ lòṣì ẹ̀dá o mọye bísínẹ́sì abẹ́ ilé tó ti ṣe tó pàdánù ìwọ tó jẹ́ pé o ta pò mú ọmọ òkókó o ta tì gbogbo ọjà tó gbé sílẹ̀ kò lọ ajé òfin ilé ẹ ṣe bùgbé ajé òríbi jókòó ìwọ oníṣẹ́ játijàti can you imagine èyí tó ra wọlé yìí kò ní dáa fún yàrá ìyá ẹ ìyá ẹ ò ní ṣe oríire dayọ̀ àwọn ọmọ tó tara ẹ ìyá ìjẹdẹ ò ní ṣe oríire wọn máa ṣe sínkù rẹ ayé ẹ máa bàjẹ́ ni wọn ló ṣí olórí púpọ̀ ọmọ òfò ọmọ ìbànújẹ́ ọmọ òṣì ìwọ tó ò ní lárí ìwọ tí ò dáa fún ìwọ tó ò jẹ́ nǹkan kan nú ayé ìwọ tí wọn ò rí nínú máàpù àwọn tó wọ́ exist nínú ayé níwọ ló fẹ́ sọ̀rọ̀ ẹ lọ gbọmọ ayapọ̀ ṣe ìṣe ẹni jẹ́ agbádùn ẹ̀yin olórí burúkú olòṣì téèyàn bá kí yín wọ́n ní wọn ò kí yín ẹlẹ́wọ̀n máa lọ́gùn ṣé tá a bá ń jà ṣé yẹ kó débi ọmọ téèyàn bá ra dúró sórí ọwọ́ olórí burúkú yín ẹ máa fi WhatsApp ẹ máa fi push narrative ẹ máa cook story ẹ lọ gba ọmọ ayapọ̀ ṣe ìṣe ẹ̀jẹ̀ kárí mú mi ẹ̀yin olórí burúkú ẹ̀dá tó bá jẹ́ pé ilẹ̀ wá fi oṣù mẹ́sàn-án gbé owó kí ló máa wá ṣẹlẹ̀ oṣoríire tìǹú ayé kò má rí ibùdó kankan jókòó sí kó má tiẹ̀ sọ́kùnrin kankan tó lè gbé ẹsẹ̀ gbẹ̀ pé meet my woman ìwọ tó dàbí ìdí àdògún kò miss menstruation tì fóṣù kan tì ilé ayé tó wá yìí orí ẹ ti gbàbọdè orí ẹ ó ti gbàbọdè kẹjẹ má tiẹ̀ lè sá lọ fóṣù kan òun lọ gbà sí mi lára ẹ olórí burúkú ẹ obìnrin orísun ẹ̀jẹ̀ irú wọn ló wá fohùn lẹ̀ ẹ lọ gbọmọ láyà pọ̀ tí ẹsẹ̀ níjà gbádùn kí ló dé tí wọ́n ṣépè fún yín ni tí menstruation bá sálí díẹ̀ fún 3 months wàá mọ̀ pé ó ṣẹ̀ wàá mọ̀ pé nǹkan tó ṣe ò dáa lóde ó ṣẹyàn ẹni yẹn dẹ̀ tún kí ẹ ó wá lọ fi voice sílẹ̀ ta ni yálà ya ẹ ta ló fẹ́ bẹ̀rù ya ẹ ta ni wọ ìwọ tòṣì ìwọ tó rówó ra recharge card ìwọ tó pé tó o bá gbé fóònù kó o pè wọ kiri kán láì mọ́lẹ̀ gbogbo orun papọ̀ ẹ ló ti tú mọ́lẹ̀ ìwọ tí wọn kì í dó lórí bẹ́ẹ̀dì mọ́ tó má lọ báyé fóònù wọn jẹ́ tán bá ti ga tún ẹ sára ògiri kán tó débi ògbó gan gbogbo ògbẹ́ ti há ẹni fúrọ̀
ó jẹ́ lọ mójú tó bọ́dí odò ẹ kókó sì kúrò mi. ẹ jẹ́ ká gbọ́ràn torí Ọlọ́run. ìwọ tó wá halẹ̀ mọ́yàn ìwọ ló ní kẹ́ni yẹn kó má dárúkọ ẹ mọ́ tó má sàn kankan nípa ọmọ ayápọ̀ ṣe sí mọ́ ìwọ ló tún lọ ìwọ ló pe pátí ìwọ ló tún ní kó máa bú ẹni yẹn ká tiẹ̀ sọ fún ká sọ pé kò dáa fún ìyá ẹ̀ ṣé bóyá kó bọ́. And yesterday I did not bring out this audio. I did not. You were the first person that brought the chat. Ó rò pé mi mọ nǹkan tí mò ń ṣe lánàá ni. Ó mọ nǹkan tí mò ń ṣe náà. Olórí burúkú yín tẹ́ báyìí tí wàá gbọ́rọ̀ tẹ́ ẹ̀ ní gbàgbé tẹ́ máa fi ṣọ́kú ara ya yóò fi balẹ̀. Ẹ já gbọ́rọ̀ bí ṣe tán ká lọ sùn. Orí pọ̀rọ̀ tó sọ ni mo ń reply. Èmi ò ń ṣe ṣó fún yàn. Ìwọ tán ti lò tipẹ́tipẹ́ táwọn ọmọ líle ti lò ẹ́ dànù. Ẹ̀yin gúùpù àdó tó ṣì. Sọ fọ́lọ́run kó jẹ́ kí wọn náà róyún ní kó gbọ́mọ. Tí ẹ gbóyún oṣù mẹ́ta. Kó tí ẹ gbóyún oṣù mẹ́ta kó jábọ́ kí wọ́n kàn tí ẹ mọ̀ pé o mọ feelings bó ṣe rí lára. Ó dẹ̀ ẹni tí ò ṣẹ́ ẹni tí ò mean harm sí ẹ ó dẹ̀ send irú audio yìí sí ó dẹ̀ ń wá fún everyday ó wá fún ó ń lọ fún ó update fún ẹ̀ẹ́dẹ̀ máa sọ fáwọn èèyàn Lizzy ṣépè fọ́mọ àmọ́ ẹ̀ sọ fáwọn èèyàn pé kán máa ṣépè fọ́mọ ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sọ díẹ̀. ẹ̀yin èèyàn wa ẹ tí gbogbo nǹkan tí Lizzy Anjorin sọ nípa arábìnrin tí a mọ̀ sí Dayo Amusa bí ó ṣe lọ ra ọmọ tí ó ṣe gbogbo ẹ̀. ẹ̀yin èèyàn wa kí lẹ nírò nípa fídíò yìí nǹkan tẹ́ bá lérò ẹ tẹ̀ sí comment section.